dédé wòye ẹ̀yin ènìyàn wa. Ìròyìn làwọn asẹ́tì gbọ́yé láti iléeṣẹ́ móhùnmáwòrán ti lámúrúdù káàkiri àgbáyé. Funmilayo Ayoola lórúkọ tèmi. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Mákindé ṣí aṣọ lójú ẹ̀rọ amúnáwá tí yóò máa tan iná ọba fún àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣíṣàgbékalẹ̀ àbá òfin owó orí yóò ṣokùnfà dídá iṣẹ́ sílẹ̀ káàkiri lórílẹ̀‐èdè yìí. Trump ṣe ìlérí láti fòpin sí fífún ẹnikẹ́ni tí wọ́n bá bí sí Amẹ́ríkà ní ìwé ìgbélùú tó máa ń sọ wọ́n di ọmọ onílùú tẹ́lẹ̀. Orílẹ̀-èdè kan kéde owó ìfẹ̀yìntì àti àkànṣe ètò ìlera fáwọn olówó nàbì. Ní báyìí, ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ti ṣe àfihàn abala àkọ́kọ́ ẹ̀rọ amúnáwá oní mẹ́gáwáàtì 11 tí yóò máa tan iná ọba fún àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ọgbà iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní agbègbè Agodi nílùú Ìbàdàn ní àkànṣe ètò náà ti wáyé lọ́jọ́ Ẹtì. Lásìkò tó ń sọ̀rọ̀ níbi ìpéjọpọ̀ náà, kọmíṣánná fún ohun àmúṣagbára amòfin Tèmilolú Àṣàmú ṣe àlàyé pé ọdún 2019 ni ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ láti wá ojútùú sí ìpèníjà iná ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Láti ìgbà náà sì ni wọ́n ti ń ṣe ìpèsè iná tó ń lo agbára oòrùn ìyẹn sólà jákèjádò ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tiẹ̀, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wípé àjọṣepọ̀ pẹ̀lú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ló mú kó di ìrọ̀rùn láti sọ àbá ìpèsè iná ọba di òfin nínú oṣù kejì ọdún yìí. Mákindé dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn àti àwọn olùdókòwò tó fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba rẹ̀ fún àṣeyọrí iléeṣẹ́ tí yóò máa pèsè iná ọba fún àwọn èèyàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abala àkọ́kọ́ ni gómìnà Mákindé sísọ lójú rẹ̀. Àwọn ibi tí yóò sì máa tan iná náà sí ní àkókò yìí ní ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń bẹ ní agbègbè Agodi nílùú Ìbàdàn àti àyíká rẹ̀, àwọn ibùdó ètò ìlera 12 ọ̀tọ̀ọ̀tọ̀. Lára àwọn ibùdó tí ọwọ́jà iná náà yóò dé ní ilé ìwòsàn Adéọ̀yọ́, ilé ìwòsàn ìjọba tó ń bẹ ní agbègbè Ring Road, pápá ìṣeré Lẹ́kan Sàlámì, ilé ẹjọ́ gíga tó ń bẹ ní agbègbè Ring Road ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan tó ń bẹ ní agbègbè ibi tí ẹ̀rọ iná náà yóò máa tàn sí. Ṣíṣàgbékalẹ̀ àbá òfin owó orí yóò ṣokùnfà dídaṣẹ́ sílẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga agbọ́n ti àwọn olùkọ́ lórílẹ̀-èdè yìí ASUU sọ pé wọn yóò gùn lé ìyanṣẹ́lódì tí àbá òfin sísan owó orí bá kan àwọn ilé ẹ̀kọ́ gíga. Ọ̀rọ̀ yìí ló ń fèsì sí ìpèsè àbádòfin owó orí sísan tí ó wáyé láìpẹ́ yìí nínú ọdún 2024 níwájú ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀. Ààrẹ ẹgbẹ́ ASUU Professor Emmanuel Sodeke nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn Punch sọ pé tí àbá náà tó ní ṣe pẹ̀lú ìpinnu láti mú òpin dé bá orísun ìrànwọ́ TET Fund nígbà tí yóò bá fi di ọdún 2030 bá di fífìdí múlẹ̀. Ó ní gbogbo ilé ẹ̀kọ́ gíga yunifásitì, gbogbo ilé ẹ̀kọ́ gbogbo nìṣe poli àti ilé ẹ̀kọ́ gboyè olùkọ́ ni yóò di ohun tí kò sí mọ́ nítorí pé TET Fund nìkan ni orísun tó ń ṣe àtìlẹ́yìn fún wọn. Láti eléyìí tó jẹ́ pé TET Fund kò bá sí mọ́ yóò dojú ẹ̀kọ́ gíga bolẹ̀ àti àwọn ilé ẹ̀kọ́ gbogbo nìṣe poli àti ilé ẹ̀kọ́ akẹ́kọ̀ọ́ gboyè olùkọ́ léléyìí tó sì jẹ́ wípé àwọn kò ní fẹ́ kí irú bẹ́ẹ̀ kí ó ṣẹlẹ̀. Ní ilẹ̀ òkèèrè, Trump ṣe ìlérí láti fòpin sí fífún ẹnikẹ́ni tí wọ́n bá bí sí Amẹ́ríkà ní ìwé ìgbélùú tó máa ń sọ wọ́n di ọmọ onílùú tẹ́lẹ̀. Donald Trump ní òun yóò fòpin sí gbígba ìwé ìgbélùú fún àwọn ẹnìkan tí wọ́n bá bí sí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣùgbọ́n tí wọn kì í ṣe ọmọ onílùú
Trump ní ọ̀pọ̀ àṣẹ ni òun yóò buwọ́lù tó fi mọ́ ètò ọrọ̀ ajé, ìrìn àjò lẹ́yìn tí wọ́n bá búra wọlé fún òun ní 20 oṣù kínní ọdún 2025. Trump sọ fún àwọn NBC pé òun yóò gbé ìgbésẹ̀ láti fòpin sí níní àǹfààní sí ìwé ìgbélùú nítorí pé wọ́n bí ìyàn sí ìlú Amẹ́ríkà. Trump ní òun ṣetán láti tẹ̀lé ohun tí òun sọ lákòókò ìpolongo ìdìbò òun pé òun yóò dá àwọn ènìyàn tí wọ́n forúkọ sílẹ̀ padà sí orílẹ̀-èdè wọn, pàápàá àwọn tí wọ́n ní mọ̀lẹ́bí ní Amẹ́ríkà. Ó ní n kò fẹ́ tú mọ̀lẹ́bí ká, láti lè má tú mọ̀lẹ́bí ká ni pé ká lé gbogbo wọn padà sórílẹ̀-èdè wọn. Orílẹ̀-èdè kan kéde owó ìfẹ̀yìntì àti àkànṣe ètò ìlera fáwọn olówó nọ̀bì. Orílẹ̀-èdè Belgium ti buwọ́lu òfin tó fún àwọn ọmọlọ́jà ìrọ̀lẹ́ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí aṣẹ́wó láǹfààní tí àwọn òṣìṣẹ́ ìjọba ń rí gbà lórílẹ̀-èdè náà. Àbá náà tó di òfin lọ́jọ́ Àìkú ló fi ìdí rẹ̀ múlẹ̀ wípé èyí tó bá lóyún nínú wọn yóò máa ní àǹfààní láti gba ìsinmi ráńpẹ́, èyí tó bá yọwọ́ níbi iṣẹ́ náà yóò máa gba owó ìfẹ̀yìntì. Bẹ́ẹ̀ sì ni ààbò tó ní àtìlẹ́yìn òfin yóò máa wà fún wọn láti lè borí yọ lọ́wọ́ àwọn èèyàn tó bá fẹ́ ṣì wọ́n lò. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìwọ́de alágbára tí àwọn olówó nọ̀bì ṣe lọ́dún 2022 níbi tí wọ́n ti ń béèrè èrèdí tí ìjọba orílẹ̀-èdè náà ṣe yà wọ́n kúrò lára àwọn èèyàn tí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún lásìkò ìtànkálẹ̀ àrùn COVID-19. Lábẹ́ òfin tuntun yìí, àwọn olówó nọ̀bì ní agbára láti yan irú ẹni tó wù wọ́n láti ṣiṣẹ́ ìbálòpọ̀ fún. Wọ́n lè sọ rárá sí ẹni tí kò wù wọ́n, bẹ́ẹ̀ sì ni wọ́n ní agbára láti sọ irú àrà tí oníbàárà lè fi wọ́n dá. Bákan náà sì ni òfin náà tún kàn nípa fún àwọn olówó nọ̀bì láti máa wà ní ìmọ́tótó ní gbogbo ìgbà, gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àǹfààní sí àwọn ohun èlò ìgbàlódé tí yóò mú kó rọrùn láti ké gbàjarè lásìkò ìdágìrì. Ẹgbẹ́ àwọn olówó nọ̀bì ti dúpẹ́ lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Belgium tí wọ́n gbóṣùbà káre fún wọn látàrí ìgbésẹ̀ òfin yìí, gẹ́gẹ́ bí wọ́n ṣe pè ní ìgbésẹ̀ tí yóò fi òfin sí ìwọ̀sí tí àwọn èèyàn náà fi ń lọ̀ wọ́n lẹ́nu iṣẹ́ lórílẹ̀-èdè náà. Kí n tó parí ìròyìn yìí, ẹ gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Mákindé ṣí aṣọ lójú ẹ̀rọ amúnáwá tí yóò máa tan iná ọba fún àwọn èèyàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Tí ṣàgbékalẹ̀ àbádòfin owó orí yóò ṣokùnfà dídaṣẹ́sílẹ̀ káàkiri lórílẹ̀-èdè yìí. Trump ṣe ìlérí láti fòpin sí fífún ẹnikẹ́ni tí wọ́n bá bí sí Amẹ́ríkà ní ìwé ìgbélùú tó máa ń sọ wọ́n di ọmọ onílùú tẹ́lẹ̀. Orílẹ̀-èdè kan kéde owó ìfẹ̀yìntì àti àkànṣe ètò ìlera fún àwọn olówó nọ̀bì. Báyìí ni a parí ìròyìn náà. Rántí pé orílẹ̀-èdè bàbá wa ní orílẹ̀-èdè Nàìjíríà, ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ kó dára. Funmilayo Ayoola ló ti ń ròyìn. Ó dìgbà kan náà.